ẹ káalẹ́ ẹ kú àtòrọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ìmọ̀ ẹ̀rọ yóò tẹ̀síwájú láti túbọ̀ máa tukọ̀ ìrìn àjò àwọn ológun kí ọwọ́ ṣìkún òfin wọn lè bá máa tẹ àwọn kọlọ̀rọ̀ sí àdàlúrú àti àwọn nǹkan mìíràn bíi ìjínigbé, ìpànìyàn pẹ̀lú àwọn tó ń da àlàáfíà orílẹ̀-èdè rú. Lẹ́yìn tí ìmọ̀ ẹ̀rọ yóò jẹ́ atọ́nà láti tètè ṣàwárí ibi tí bàtà ti ń ta àwọn ológun lẹ́yìn ẹsẹ̀ nípa ṣíṣe àfihàn àwọn ohun ìbàjẹ́ yìí ní kí a mọ̀ sá. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godwin Akpabio ló fi ọ̀rọ̀ yìí léde nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ìpàdé ti ọdún 2024 ti Chief of Defence Intelligence èyí tó wáyé lólú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá. Akọ̀ròyìn wa Ismail Musa ni ó jábọ̀ ìròyìn náà. Adelé fún ọ̀gá àgbà òṣìṣẹ́ ológun ilẹ̀ yìí Lieutenant General Olúfẹ́mi Ọlátúnbọ̀sún Olúyèdè ń ti ṣe ìpàdé tó lọ́rìn pẹpẹ pẹ̀lú àwọn ẹgbẹ́ ológun àti àwọn ẹ̀ka alábẹ́ agbègbè ojúṣe ẹ̀ka ìkẹjọ tí í ṣe 8th Division Area of Responsibility láti lè mú kí ọmọ ológun ní ìgboyà àti agbára ìṣiṣẹ́ nínú gbígbógun ti ìdẹ́rùbà ọlọ́tẹ̀, ìjínigbé àti ìpànìyàn lábẹ́ ìṣàkóso Northwest Theatre Operation Abdarin-Daji fún ìgbéga ààbò orílẹ̀-èdè. Àbẹ̀wò iléeṣẹ́ ọ̀gá àgbà yìí ní láti mú àtìlẹ́yìn ohun ìfọwọ́sowọ́pọ̀ bá àwọn agbègbè Sokoto láti pín ìròyìn pàtàkì pẹ̀lú àwọn ọmọ ogun ààbò tí yóò ṣe ìrànlọ́wọ́ láti yí àgbo àwọn kọlọ̀rọ̀ sí ìdáná sójú iná tí wọ́n sì mú àlàáfíà padà bọ̀ ságbègbè tí ìṣẹ̀lẹ̀ láabi náà ti ṣẹlẹ̀ àti orílẹ̀-èdè lápapọ̀. Akọ̀ròyìn wa Bashir Ibrahim náà ni ó jábọ̀ ìròyìn náà. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilẹ̀ Nàìjíríà NLC ti kéde tí wọ́n sì ti ké sí àwọn ìgbìmọ̀ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́, ìyẹn àwọn ìpínlẹ̀ níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìmúṣẹ ní mímáa sanwó àlékún owó àjọsọ wọn pẹ̀lú ìjọba fún àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ nílẹ̀ yìí láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2024. Ẹgbẹ́ yìí ni ó fi ọ̀rọ̀ yìí léde níbi ìpàdé ìgbìmọ̀ orílẹ̀-èdè tí ẹgbẹ́ wọn ṣe ní Port Harcourt, ìpínlẹ̀ Rivers, níbi tí wọ́n ti pẹ̀kẹ́lu àwọn nǹkan yàjóyàjó tó máa ń sábà kojú àwọn òṣìṣẹ́ ilẹ̀ Nàìjíríà àti orílẹ̀-èdè lápapọ̀. Nínú ìròyìn ìfiléde yìí ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti koro ojú sí bí wọ́n ṣe ń wò wọ́n níran lẹ́yìn àdéhùn tí ìjọba ṣe pẹ̀lú àwọn tí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan sì kùnà láti mú àdéhùn náà ṣẹ, lẹ́yìn tí wọ́n sì rí ìwà yìí gẹ́gẹ́ bí ìwà ọ̀dàlẹ̀ sí òfin ilẹ̀ yìí àti ìdánilọ́wọ́kọ́ ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́. Ẹgbẹ́ náà ti pinnu láti ṣètò ìgbìmọ̀ tí yóò tètè rí sí ìmáa sanwó àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ lórílẹ̀-èdè, léyìí tí wọ́n sì ti pinnu láti kó àwọn ọmọ ẹgbẹ́ sòdí fún ìdánilẹ́kọ̀ọ́ ìpolongo fún àwọn òṣìṣẹ́ àti àwọn aráàlú lórí pàtàkì iyì àti ẹ̀tọ́. Níbẹ̀ náà ni àwọn ẹgbẹ́ náà tún pèpè fún ìmúṣẹ ààbò tó péye fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ìdẹ̀ra ohun ìdẹ̀rùn kúrò nínú ìṣẹ́ àtòṣì, ìlera tó pé kí wọ́n sì rí i dájú wípé àwọn jà fitafita fún owó òṣìṣẹ́ tí yóò tó máa gbọ́ bùkátà wọn. Àwọn olùṣètò ìdìbò, àwọn abẹnugan pẹ̀lú àwọn ẹni tí ọ̀rọ̀ kàn ni wọ́n ti ń ṣiṣẹ́ láti ṣe àṣepé ohun àṣeyọrí nínú ìdìbò ìjọba ìbílẹ̀ tí yóò wáyé ní Sátidé ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2024 ní ìpínlẹ̀ Ògùn. Akọ̀ròyìn wa Lẹ́kàn Àgbọ̀ndẹ ń wo ìpele ìgbáradì àwọn olóṣèlú yìí, pàápàá jùlọ àwọn òǹdíje dupò bí wọ́n ṣe ń gbáradì sílẹ̀ ṣáájú ìdìbò ọjọ́ àbámẹ́ta náà. Bí a ò bá rán ni sọ́jà, ọjà ò ní rán ni padà bọ̀ wá sílé. Kó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa, ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà. Ẹ jẹ́ a lọ sí NTA Ijebu Ode fún ìpolongo. Ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá àti kéréje, ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà, àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò. Ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ijebu Ode alárágbà yìí dá.
channel 63 àtúnwà lórí StarTime channel 103. bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. ẹ̀yin tí ẹ fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ìjẹ̀bú Òde. ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ìjẹ̀bú Òde àbí kí ẹ kò sórí àwọn nọ́mbà wọ̀nyí: 080 29 41 14 73 tàbí 080 28 29 23 20. NTA Ìjẹ̀bú Òde, aláràgbà yìí dání wá. ẹ káàbọ̀ padà. nínú ìfihàn ìmoore àti àtìlẹ́yìn tó yanilẹ́nu, àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde káàkiri orílẹ̀-èdè náà ti ń di àmúra láti lọ máa ṣoore padà sílé ẹ̀kọ́ gíga tí wọ́n ti jáde. àwọn àlejò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria ló sọ̀rọ̀ lórí ẹ̀mí ìmáfúnni léyìí tí kò ní jẹ́ ìfún ilé ẹ̀kọ́ náà lókun àti agbára nìkan, ṣùgbọ́n tí yóò mú àwùjọ gbilẹ̀ sí i nípa ẹ̀kọ́ tó yè koro àti ìdàgbàsókè ayérayé. akọ̀ròyìn wa Lydia Samson ni oníròyìn tó bá wà níbẹ̀ tó sì jábọ̀ bí ṣíṣekú bí ọ̀bẹ náà ṣe bẹ́. ìròyìn tí a ní fún yín lédè Yorùbá lọ́jọ́ tòní ò ní jù báyìí lọ. ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. a tún wà lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. ó dàárọ̀.